ọdún dé ọdún jọ àmọ́dún wa ìṣípé ìyá ẹni ìṣẹ̀ṣe bàbá ẹni ìṣẹ̀ṣe òòṣà ilé ẹni ìṣẹ̀ṣe ni eégún ilé ẹni ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe là á kọ́ bọ káìtè níbò òòṣà àtúntìdé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúntìdé Lutas Film Record International agbẹ́sà ní gbogbo àgbáyé káàfàtà èyí tá a tún mú wá lọ́tẹ̀ yìí ní ìṣẹ̀ṣe àyájọ́ ọdún ìṣẹ̀ṣe tìlú Ọ̀tà Àwórì níbi tí gbogbo àwọn ládéládé gbogbo olóyè lóyè gbogbo lọ́balọ́ba àti gbogbo àwọn oníṣẹ̀ṣe tẹ̀sẹ̀ wọn ti pé ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ kùtùkùtù là ń mọ̀kọ ọ̀dájí la fi ṣe ààfin ọlọ́tà òun ni ẹ̀ ń wò yìí ìyẹn àbáwọlé láti òkè èdè lọ́sọ́nà ààfin àwọn òṣùgbó afọbajẹ òṣùgbó ilé ńlá àwọn lẹ́rí tí wọ́n ti ń tòbọ̀ yìí láti wá ṣe ojúṣe wọn ní ẹnu ọwá tí wọ́n bá kọsẹ̀ ńbẹ̀ kí wọ́n tó padà láti lọ ṣe ìwúre ní ààfin ọba àkàngbó àkàntọ́ àkànpọ̀ fáwọ́ àkànfẹ́rẹ́ gíjóbi ẹnu ọwá lẹ́rí tí wọ́n ti ń kọsẹ̀ yìí ààfin kábíyèsí ọba ọlọ́tà tìlú Ọ̀tà aláyélúwà ọba Professor Abdulkabir Adéyẹmí ọba láńlẹ́gẹ́ kejì lẹ́rí tí wọ́n wọ̀ lọ yìí ẹ jẹ́ ká gbọ́ ètò náà bó ṣe ń lọ. Pẹ̀rẹ̀ ṣùgbọ́n ó ti tó lúwo ilé yìí tako ìnà. àwọn òṣùgbó afọbajẹ òṣùgbó ilé ńlá àwọn lẹ́rí tí wọ́n ti ń ṣe ètò fún ọdún ìṣẹ̀ṣe tọdún yìí ní ààfin kábíyèsí ọba ọlọ́tà tìlú Ọ̀tà ẹ jẹ́ ká lọ gbọ́ ìwúre láti ẹnu apènà bàbá wa olóyè Mojeed Afúnbíowó apènà gbogbo ìlú Ọ̀tà kí wọ́n ṣe ìwúre fún ọba àti gbogbo oníṣẹ̀ṣe àti gbogbo ìlú Ọ̀tà Àwórì lápapọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ àdúrà. kábíyèsí wa bàbá wa Professor Abdulkabir Adéyẹmí láńlẹ́gẹ́ ẹkùn 2 akí pé ẹkú ọdún ẹkú ìyèdún ọdún ayàgò fún gbogbo wa gbogbo àwọn oníṣẹ̀ṣe tá a sì wá sílé kábíyèsí lè ní tá a jọ ń bá kábíyèsí ṣe ọdún ìṣẹ̀ṣe dé ànífẹ́lẹ́ ìṣàṣemọ́ ànífẹ́lẹ́ ìdágbére fáyé gbogbo terelu tòṣùgbò ayé wa dáa àdúrà wa gbà ànífọdún ìṣàṣemọ́ àní délé lọ kú àní kọ́kọ́lé rà lọ́nà ẹni wọ mọ́tò òní dáàbò bẹ́sẹ̀ òní dáàbò ẹsẹ̀ bí. Odile àgbàlá agbenola ọ̀tán tẹ ooo sí tẹ kámọ̀ sùn kámọ̀ ṣe ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́run ní méjì tiwa iná ẹjọ́ ẹlẹ́jọ́ iná ọ̀rọ̀ ọlọ́run lágbèrè mú tiẹ̀ sí o. lẹ́yìn ìgbà tí a ti gbọ́ ìwúre látẹnu bàbá wa Mojeed Afúnbíowó tó jẹ́ àpènà gbogbo ìlú Ọ̀tà lẹ́yìn èyí wọ́n yípo láàfin lẹ́yìn èyí wọ́n wọ inú ààfin lọ bá kábíyèsí ọba wa láyélúwà níbi tí àwọn lọ́balọ́ba tí wọ́n wà níbi tí a ti rí kábíyèsí ọba wa láyélúwà ọba Abdulhakeem Kọ́láwọlé Ọdúnarò
oníkọ̀tún tìlú ọ̀tún ọ̀tà. Bákan náà la rí bàbá wa láyélúwà ọba Clement Olúṣẹ́gun Akínyẹmí Àjàná tìlú ọ̀tà. A rí olúwo ti gbogbo ìlú ọ̀tà àtàwọn olóyè lóyè gbogbo wọn wà ń bẹ̀. Bákan náà ni àwọn ìgbìmọ̀ ti ọdún ìṣẹ̀ṣe tọdún yìí wọ́n wà ń bẹ̀ látòrí olóyè àràbà ti ìlú ọ̀tà, baálẹ̀ ó wà ń bẹ̀, Lisa Bara Ọ̀gọ̀ wọ́n wà ń bẹ̀, Àjàná tìlú Ìjànà Ọ̀tà, Olúkọ̀tún àwọn ni ẹ̀ ń wò tí gbogbo wọn wà níkàlẹ̀ ní kọ̀ọ̀kan èjèèjì yìí. Ọ̀dọ̀tà Afọbajẹ́ àwọn ni ẹ̀ ń wò yìí. Kábíyèsí aláyélúwà ọba Prọfẹsọ Abdulkabiru Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì àwọn lẹ́rìí tí wọ́n jáde láti inú ààfin yìí. Wọ́n fẹ́ lọ gún wà, ọba fẹ́ lọ gún gẹ̀, wọ́n fẹ́ lọ gún wà sórí àléfà wọn kí àwọn Òṣùgbó ilé ńlá kí wọ́n ṣe ìwúre fún wọn. Ẹ jẹ́ ká gbọ́ gbogbo ẹ̀ bó ṣe lọ. Òṣùgbó ó ti tó lúwo létí dápẹ́ lọ ọmọ ní àtẹ̀ jẹ́jẹ́ o àjèjì àtẹ̀ ní gírì ẹ̀fọ́ ṣe yá bó mọ́. Kábíyèsí ọlọ́tà tó lọ́tà bàbá wa Prọfẹsọ Dr. Abdulkabir Adéyẹmí Láńlẹ́gẹ́ ẹ̀kùntù akú ọdún akúyèlú gbogbo ọdún kan ló máa jẹ́ fún ẹ ṣọ̀pọ̀ ọdún láyé ẹ ní kábàámọ̀ èyí tẹ́ ń ṣe lónìí kò ní dáṣemọ fún yín ẹ fi ọmọ kékeré jẹ oyè ẹ fi àgbà lò ó ẹ̀rọ àlàáfíà ara fi lò ó ẹ̀rọ ẹ̀mí gbogbo fi lò ó owó máa bówó lé fún yín ọmọ máa bọ́ máa lẹ́ gbogbo oore tí Ọlọ́run Olódùmarè tó kó sí yín lọ́wọ́ ìṣòro nígbà kankan náà kábíyèsí ọdún yìí kò ní jáṣemọ fún yín ìlú Ọ̀tà ó ń gbìjọ lórí yín tẹrú tọmọ tọ́lélé tàlejò nínú ẹ̀ ń dùn sí yín ayé ò ní bínú yín ẹ̀ ní pẹ̀sẹ̀ ẹ̀ sì ní pẹnu kábíyèsí ọlọ́ta ti ìlú Ọ̀tà àsìkò tí yóò tù wá lára tàwọn èrò òṣùwájú náà ó tù àwọn bàbá wa lára ó sì tọ̀ wá náà lára ṣùgbọ́n gbàtẹ́yìn dénú rẹ́kọ̀dù ta lè rí kọ sílẹ̀ lónìí mi rí pé ọba kan ṣo ló wà nílùú Ọ̀tà láti gbà tán aláyé ti dáyé ṣùgbọ́n gbàtẹ́yìn bàbá wa tí Ọlọ́run Olódùmarè tó yàn pé kábíyèsí wa Prọfẹsọ Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ kó gorí oyè ẹkùn orí oyè náà ẹ lò pẹ́pẹ́ ẹ tún wá ní ọba mẹ́rin nílùú Ọ̀tà tó jẹ́ kan ní tẹ́lẹ̀ àsìkò yín tù wá lára kò ní burú fún yín aṣọ àlàkẹ́ wọ̀ ayé ò ní gbé kó sí kánjú wáyé ẹ̀ ní kánjú kú látòrí tiyín tó fi kárí gbogbo àwọn ọba olórúba oníkọ̀tún Ọ̀tà oníkòsì Àjàná Àtẹ̀lúfẹ̀ kò ní bàjẹ́ lórí gbogbo ẹ̀ kó wa yẹ̀ rẹ̀ aboyún ilé wọn máa bìtìbìtì rẹ̀ àwọn àgbọ̀n á máa tó wà lábùsùn á máa ti pọ̀ mọ́ lára kábíyèsí tẹ̀lé bí tó ṣògo ayé gbogbo ló máa dà nígbà ń ṣe lé ní kò ní jáde mọ́ lẹ́yìn gbogbo aboyún ilé máa bí á máa tó wà lábùsùn ẹni tó yìí tí ìdí á rí ẹni tó ti bí kò ní yàn
lẹ́yìn ìgbà tí wọ́n wúre fún kábíyèsí ọlọ́tà tìlú Ọ̀tà, wọ́n wúre fún ọba Olúkọ̀tún tìlú Ọ̀tún Ọ̀tà, bákan náà ni wọ́n wúre fún ọba Clement Olúṣẹ́gun Akínyẹmí Àjànà tìlú Ọ̀tà. Ẹ̀rí bí wọ́n ṣe ń ṣe ìwúre fún gbogbo àwọn ọba tí wọ́n wà ń kalẹ̀ ní kọ̀ọ̀kan ìjèjì. Olúkọ̀tún náà làwọn ń ṣe ìwúre fún gbogbo Ọ̀tà yìí, bẹ́ẹ̀ ni wọ́n dúpẹ́ lọ́wọ́ apènà gbogbo ìlú Ọ̀tà tí wọ́n ṣe ìwúre fún wọn. Àní fọdún yìí ṣàṣemọ́ wọn, a máa ṣe nígbànígbà ni. Olúwo ti Ìtòkì, àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n fi ẹnu bà ọtí yìí. Bákan náà ni baálẹ̀ Ìpámẹ́sàn ni àwọn náà ni wọ́n fi ẹnu bà márayá tí wọ́n fi ṣe ìwúre. Ọ̀dọ̀ tá a fọba jẹ́ àwọn náà lẹ́rí tí àwọn náà tí wọ́n ń gba márayá lọ́wọ́ apènà ọ̀la tí àwọn náà tí wọ́n ń wúre láti fi ẹnu báyìí. Arò lẹ́gbọ́ tí àwọn Terelu tòṣùgbò tí wọ́n ń fà báyìí ní ààfin kábíyèsí ọba ọlọ́tà. onílé ṣẹlẹ̀ o àwọ̀ Àwórì àwọ̀ ni o tá bá sọ̀rọ̀ lọ́wọ́ ìyá wà níbẹ̀ o. onílé ṣẹlẹ̀ o. Ọ̀dọ̀ tá a fọ́ bá jẹ́ ti ìlú Ọ̀tà náà wọ́n bá wọn dá sí àrò náà. Bákan náà ni sẹ́ríkì ti ìlú Ọ̀tà wọ́n wà ń kalẹ̀ láàfin tí gbogbo wọn tí wọ́n ń ṣe ètò ìṣẹ̀ṣe lọ́wọ́. àwọ̀ Àwórì àwọ̀ ni o tá bá sọ̀rọ̀ lọ́wọ́ ìyá wà níbẹ̀ o. onílé ṣẹlẹ̀ o. àwọ̀ Àwórì àwọ̀ ni o bàbá sọ̀rọ̀ lọ́wọ́ ìyá ni àwọ̀ níbẹ̀ o. Adéjẹmí ọba lálẹ́gẹ́ ẹ̀sìn àti ṣàdúrà ó jẹ́ kúrò lọ́wọ́ kí àwa ọmọ ìlú náà lẹ́yìn ìgbà tí kábíyèsí fún wọn lówó àdúrà tí wọ́n bá wọn sọ̀rọ̀ ní ṣókí rí i pé wọ́n ti ń tò jáde láàfin, bẹ́ẹ̀ ni wọ́n ń kí gbogbo àwọn tí wọ́n wà ń kalẹ̀ àní fọdún eléyìí ṣàṣemọ́ wọn. lọ́dún là ń bá lọ́dún lóṣù là ń bá lóṣù bọ́dún bá dùn àárín nǹkan àjọ̀dún ọdọọdún lè lásogún ọdọọdún nìrókò sọgbọ̀n lọ́dún làbí ẹyá ń sàádọ́ta. Kábíyèsí ni ẹ̀rí tí wọ́n ti ń tò jáde pẹ̀lú gbogbo àwọn lọ́balọ́ba àtàwọn olóyè láti máa bọ̀ níbi tí wọ́n ti fẹ́ tan iná báyìí, torí wọ́n máa ń tan iná ọdún lọ́dọọdún. Ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe ń tàn án fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sí nílùú Ọ̀tà tàbí tẹ́ ẹ̀ sí ńlé tá a sì fẹ́ kẹ́ ẹ jàǹfààní gbogbo ohun tí wọ́n ṣe ìṣẹ̀ṣe yìí. Àwọn lẹ́rí tí wọ́n ti ń bọ̀ yìí láti wá tan iná, ẹ jẹ́ bá wa bọ̀, kò ní bàjẹ́. Gbogbo àwọn oníṣẹ̀ṣe pápátá ni wọ́n ti wà nítòsí níbi tí kábíyèsí ti fẹ́ tan iná láàfin kó tó di pé wọ́n máa lọ sí gbọ̀ngàn ibi tí wọ́n ti pàṣẹ sílẹ̀ láti ṣe gbogbo ètò tó máa fi lọ ní rẹpẹtẹ. Ìyá wa Erelú àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n mi àjà tí wọ́n ń kí kábíyèsí kú ọdún.
bákan náà ni alága ti ọdún ìṣẹ̀ṣe tọdún yìí olóyè àràbà ifáníyì ifáṣọlá àwọn ni wọ́n jẹ́ alága ti ìṣẹ̀ṣe tọdún yìí. bákan náà ni gbogbo àwọn ìgbìmọ̀ wọn tó kù tí wọ́n wá ṣojú àwọn oníṣẹ̀ṣe tó kù gbogbo wọn wà pẹ̀lú wọn. ìlú mẹ́rin lẹ́rí tóun náà ti ń dún wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀ ti ń dùn gbọ́ngbọ́n kan sí i. iná ọdún lẹ́rí tí kábíyèsí ti ń tàn yìí pẹ̀lú ọ̀pá àlẹ̀kẹ̀ àrà tí ò ní tán lé alára. kábíyèsí aláyélúwà àtọ̀yè nínú ọtọdún yìí máa jẹ́ o torí iná òṣùpá kì í kú lọ́run àtọ̀yè nínú yín o bọ́n ṣe ń tanná yìí iná ńláńlá owó ńlá ọlá ńlá ọrọ̀ ńláńlá ire gbogbo lọ́tún lọ́tún ó ń wọ ìlú Ọ̀tà bẹ́ẹ̀ ló ń wọ gbogbo ilẹ̀ Àwórì àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ àní rógun àní rọ́tẹ̀ àní rí wàhálà ẹ jẹ́ ká gbọ́ orin látẹnu wọn. àtọ̀yè nínú àwa àtọ̀yè nínú àwa iná òṣùpá kì í kú lọ́run òun lórin tí gbogbo àwọn oníṣẹ̀ṣe lẹ́yìn ìgbà tí kábíyèsí tí wọ́n tan iná tán òun ni gbogbo àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ti ń kọ orin láti lọ síbi tí wọ́n ti pèsè sílẹ̀ láti lọ ṣe ìṣẹ̀ṣe tọdún yìí arúgbó ẹbọ dàná àjàǹkóródùgbẹ̀. àwọn oníbàtà lẹ́rí tí àwọn náà tí wọ́n ṣíwájú tí wọ́n ń lu ìlù sí gbogbo bí ètò ṣe ń lọ kó fi dùn kó lè lárinrin. ǹjẹ́ ẹ mọ ohun tí onílù yẹn ń sọ? ọba ń jẹ̀gúsí 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 ọba ń jẹ bí wọ́n ṣe máa ń sọ fún wa ńgbà tá a wà léwe nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ṣe ń lù torí tá a bá wo ìlú Ọ̀tà àgbàlú ìlú ńlá ìlú tó tóbi ìlú tó ti pẹ́ dáadáa tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn ní gbogbo ilẹ̀ Yorùbá òun ni ìlú Ọ̀tà. ẹnu ọwá lẹ́rí tí kábíyèsí dé tí wọ́n ti ń kọsẹ̀ yìí àkàngbó àkàntó àkànpọ̀ wá wá àkànfẹ́rì gíjóbi. ìgbà bàbá wa kábíyèsí ọba Professor Abdulkabiru Adéyẹmí Ọbalálẹ́gẹ́ ó ń tu gbogbo ìlú Ọ̀tà lára. kábíyèsí ọba aláyélúwà ọba Abdulwadud Ajani Dẹ̀yìndé akọgun olórúbá ti ìlú Orúbá àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n dé bá wọn ní ẹnu ọwá yìí. gbọ̀ngàn ibi tí wọ́n ti ṣètò sílẹ̀ tí wọ́n ti tẹ́ kanopí rẹpẹtẹ sí láti ṣe ayẹyẹ tọdún yìí òun ni a ti dé yìí. eégún ọdẹ gbọ́dẹ níyì eégún ọdẹ tìlú Ìjànà òun lẹ́rí tí òun náà ń bọ̀ yìí. kábíyèsí aláyélúwà kábíyèsí ọba wa lóde yìí o ọlọ́ta tìlú Ọ̀tà ọba Professor Abdulkabiru Adéyẹmí Ọbalálẹ́gẹ́ láyékẹ́ ẹ̀kú méjì ọlọ́ta tìlú Ọ̀tà ẹ bá wa dìde kábíyèsí lóde yìí. kábíyèsí aláyélúwà kábíyèsí aláyélúwà bẹ́ẹ̀ ni olóyè ọ̀dọ̀ta afọbajẹ náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn olúwa àṣàpẹ̀ náà wà ń bẹ̀ àti gbogbo àwọn olóyè ńláńláńlá ti ìlú Ọ̀tà àpò ọdún akóyèlú. bí mo ṣe ń tajúmọ́ orí kábíyèsí ọba aláyélúwà ọba àbẹ̀làsí ìkọlọ́wọlé ọdún àrò onípọ̀tọ́ ti ìlú Ọ̀tún Ọ̀tà kábíyèsí aláyélúwà. mo kí àwọn oníṣẹ̀ṣe àwọn tápà onígunukú àpò ọdún akóyèdún. mo kí àwọn oníṣẹ̀ṣe àbọ́ríjì ti ìlú Ọ̀tà àpò ọdún akóyèdún. àwọn bàbí lọ bá ń pa èmi ò bọ́ bàbí lọ bá ń pa èmi ò bọ́ bá ṣọ̀tẹ̀ èmi ò bá bàbí lọ. ẹ̀kọ́ ìlú ti lẹ́kẹ̀lẹ̀ báyìí àbí ìlú sí ọwọ́ ẹlẹ́kùnrin ìrọ̀lẹ́kùnrin bá ìyẹn lọ́jọ́ pé sọ́mọ ìlú olúwo ìdáwà àdára àtàrí olúwo Àwórì tó kọ́ pẹ̀lú ọjọ́ àdúrà ẹ̀rí tó kù ní pápá ẹ jẹ́ ká lọ gbọ́ orin ògo ilẹ̀ Àwórì ògo tìlú Ọ̀tà ká lọ gbọ́ bó ṣe lọ. ìlú Àwórì ní tiwa àwa lónìlẹ̀ lákúnmí
àwa lọmọ Òṣùpá Ìpẹ́tì àwa lọmọ Amọ́roro lágbo àwa lọmọ Adòkúta mẹ́gbẹ̀sùn káàrífù sínú bòdòrú. Ẹ dìde ọmọ ọlọ́ta odò ẹ dìde ọmọ aródẹ́gbẹ́ wọ́n mi. Kájókayọ̀ ká kọrin pé wọ́n bí wa lọ́ta ìgànmọ́dé. Kájókayọ̀ ká kọrin pé wọ́n bí wa lọ́ta ìgànmọ́dé. Akíkanjú nìgànmọ́dé ìlú ọlọ́ta ọba rere. Ìjàmídó mi wá àwa lólodò àtúrà. Àwa lọmọ onímọ̀kọ́ àjínà o àwa lọmọ ẹlẹ́sà ànádòru. Ọmọ ìgànmọ́dé àfẹlẹ́jà ẹ jẹ́ ká sọwọ́pọ̀ ká gbéga. A ò rí dọ̀tà ṣe ọ̀tá o ìgànmọ́dé àfẹlẹ́jà Ìjàmídó àgbèwá o àṣẹ àfẹlẹ́jà. Afeleja ẹ ṣe akú ọdún akú ìyẹdún o Ìjàmídó àgbè gbogbo aláṣẹ ọba mi Olódùmarè àdúrà wa gbà ọ̀nà wa ṣe ọ̀nà wa là eré adé èrè adé o gbogbo kúrò àbá dáwọ́lé ayọ̀rí sí eré là. Mo kí gbogbo àwọn àbáwa tí wọ́n ti wà níkàlẹ̀ bẹ̀rẹ̀ látòrí kábíyèsí àbáwa aláyélúwà ọba pòfẹ́sọ̀ Abdulkadir Adéyẹmí ọba láńlẹ́gẹ́ ògùnpéjì kábíyèsí aláyélúwà adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu ìrùkẹ̀rẹ̀ yá máa pọ̀ nílà ìlú ọ̀tá àgbèjọ owó àgbèjọ ọmọ àgbèjọ àlàáfíà ara àgbèjọ àìkú àgbèjọ àrùn ẹ̀wẹ́ ni kì í kábíyèsí ọba aláyélúwà ọba Clement Olúṣẹ́gun Akínyẹmí àjànà tìlú Ìjànà Ọ̀tà kábíyèsí aláyélúwà ẹ bá ń ṣe kábíyèsí mórí adé o kábíyèsí bákan náà ni mo kí kábíyèsí ọba aláyélúwà ọba Abdulhakeem Kọ́láwọlé ọdún àrò oníkọ̀tún tìlú Ọ̀tún Ọ̀tà ẹ bá ń ṣe kábíyèsí mórí adé o kábíyèsí ajá pẹ́lú bàtà pẹ́lẹ́sẹ̀ o ní ìgbàgbé kábíyèsí ọba aláyélúwà ọba Abdulwadu Àjànídé ìdè akọ́kún ti ìlú orúkọ Ọ̀tà orúkọ ẹ̀báṣe kábíyèsí mórí adé o kábíyèsí bàbá wa náà Adébíyè aláyélúwà ọba Síkírù Adébíyè oníbíyè má jọba olùkọ́sí ti ìlú Òsì Ọ̀tà ẹ̀báṣe kábíyèsí mórí adé o kábíyèsí. Mo kí bàbá wa olúwo ti ìlú Ọ̀tà bàbá ẹ̀ ṣe púpọ̀ bẹ́ẹ̀ o àdúrà gbà bẹ́ẹ̀ ni mo kí bàbá wa Ọ̀dọ̀tà afọ́bájẹ́ ti ìlú Ọ̀tà olóyè Délé Adéníyì akú ọdún akú ìyòkùn àṣàmọ́dún ṣẹ̀mí. Mo kí ìyá wa Erelu wọ́n wà ń kà lẹ́fẹ̀ bẹ́ẹ̀ ni mo kí ìyá wa Ìyálóde olóògùnmọ́lẹ́gùn onímọ̀ọ́sọ akú ọdún akú ìyòkùn. Mo kí bàbá wa tó jẹ́ olóyè ọba àṣekùn ti ìlú Ọ̀tà. Mo kí bàbá wa tí wọ́n jẹ́ Lísà Bára ọ̀gbọ̀ ẹlẹ́bù àròlẹ́yọ ẹgbẹ́ àbíkú ẹlẹ́fẹ́ o. Bàbá ni mo kí bàbá wa tí wọ́n jẹ́ olúwo ti Ìtòkì àròlúwò àsápè àrò ẹ̀ṣẹ̀ púpọ̀ bẹ̀sà nípele ìṣàṣemọ ọdọọdún làárọ̀ lọ́kọ̀ ọdọọdún làárọ̀ ọ̀sán ọdọọdún làárọ̀ ọmọ òmùlẹ̀ àtẹ ọdọọdún ìwà wà ẹ máa wà lówó lọ́wọ́ lálàáfíà ara ni ìlú Ọ̀tà àgbèjọ wa àgbèjọ ọmọ mi ò gbàgbé láti kí báyìí ẹ̀kọ́ ọ̀dù kọ́mọ́lọ́fẹ́ àròbálẹ̀ ẹ̀kọ́ àdìbálẹ̀ pẹ̀ báwọn ni mo kí ọba àdìgbò tí gbogbo adóòdò àbáwá tí wọ́n jẹ́ àwọn ni wọ́n wà ní ipò bàbá ẹgbẹ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe báyìí àwọn ni alága ní ọdún tó kọjá àwọn ti bọ́ sí ipò bàbá ẹgbẹ́ gbogbo oníṣẹ̀ṣe àrólé ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún àníbi ìṣàṣemọ́ bẹ́ẹ̀ ni mo kí bàbá wa àrògèsì ọba òjẹ́ àrògèsì ẹ̀kọ́ àbídíbalẹ̀ fẹ́ o àdúrà wa gbà àdípẹ́lẹ́ ìṣàṣemọ́. lẹ́yìn ìgbà tí a ti gbọ́ ìfinihàn tí MC ṣe ẹ jẹ́ ká lọ gbọ́ ọ̀rọ̀ látẹnu alága ìgbìmọ̀ ti ìṣẹ̀ṣe tọdún yìí. kábíyèsí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè wọ́n ní ká tó ṣe òdodo ká fi ti Olódùmarè ṣíwájú pé adájọ́ ọjọ́ pé adá ìgbà kò mo kí gbogbo àwa bàbá káàbọ̀ sí àárín wa mo kí gbogbo ọba orígun mẹ́rin ti ìlú Ọ̀tà mo kí àwọn ọba ládéládé tó wà láàrin wa mo kí gbogbo Ọlọ́tà Council ọ̀rọ̀ ìkíni káàbọ̀ yìí òyìnbó ni a fi kọ́
ṣùgbọ́n ó ní ẹ̀yin àgbà náà lẹ́sọ́ pé ẹni tó bá sọ òyìnbó ní àná òun náà ló máa tu àjẹwò pé ká ṣe lóyìnbó ó má dàbí pé àbáwo oníṣẹ̀ṣe àbá àti ẹ̀ka nǹkan àti ẹ̀ka kútú rárá nítorí ẹ̀ ni ó ṣe wà ní òyìnbó so afẹ́ka ifá ní kí á tó ṣe ohun gbogbo ká fi ti olódùmarè síwájú ó mẹ́tò olódùmarè ọba tó ṣẹ̀dá ohun gbogbo ó mẹ́tò our ancestors ìbà àwọn aláṣekù for making us see today which is another epoch event of Isese festival. Before I move on, let me seize this opportunity to appreciate our highly cultured king, Ọba Professor Adeyemi Ọbalanlẹ́gẹ́ Àrólé Ìgbọ́mọdé, the Ọlọ́ta of Otta Awori Kingdom. Ẹ ṣé kábíyèsí. Ẹ ṣé kábíyèsí. Ẹ ṣé kábíyèsí. I am welcoming all the good people of Otta, the ancient and oldest city among Awori clan and Yoruba races, as established by Holy Corpus Odufa, Irete, Olota, Oturarira, and Iwori Aweda. My prayer is that we shall live to celebrate more on earth. Aṣọdúnmọ́dún lawa aṣọdúnmọ́dún, aṣọ́rògbòrò lawa aṣọ́rògbòrò, akunamagoke bọ́dúnjà ìmáwù, àṣẹ ń tẹ̀dùmarè. Kábíyèsí. ọ̀rọ̀ láti gbọ́ látẹnu alága ìgbìmọ̀ ti ọdún yìí fún ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ kò ní bàjẹ́. Ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ látẹnu kábíyèsí ọba wa láyélúwà ọba Professor Abdulkabiru Adéyẹmí Ọbalanlẹ́gẹ́ ẹkùn kejì Ọlọ́ta tìlú Ọ̀tà. Kábíyèsí o. Àṣọ òyìnbó bíbá ilé ni o. Àṣọ òyìnbó olúwo má jẹ́ ń tún gbọ́ òyìnbó mọ́ ní ìjọba bá ṣe ìjọ ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe la pè é. A sọ pé ìjọ òyìnbó. A gbọ́dọ̀ gbọ́ òyìnbó mọ́ níjọ́ ìṣẹ̀ṣe nítorí Olódùmarè òun ló fún wa ní èdè wa. Irú ìjọba yìí àwa gbọ́dọ̀ máa sọ èdè lédè nítorí àwọn nǹkan tó yẹ kébì náà sọ lóyìnbó sí mo láti wá fi ṣe máa sọ Yorùbá ní Ọlọ́run adé kò fi ṣe. Mo fẹ́ gba gbogbo alámọ̀ràn kan. Ṣùgbọ́n kí n tó sọ ọ̀rọ̀ náà máa kí gbogbo àwọn orí adé tó wà ní ẹ̀yin kábíyèsí mo kí yín o. Máa kí gbogbo ẹ̀yin olóyè ọlọ́gàyìnká. Mo wá kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe. Mo kí ẹ̀yin baálẹ̀. Mo lè kí gbogbo ọmọ ọ̀dún. Ó dá mi lójú pé àwọn àgbo àti àwọn oògùn táà ń ṣe náà ni àwọn bàbá wa lò tó fi pẹ́ láyé. Àbí mo parọ́ ni? Ṣùgbọ́n ó dàbí ẹni pé àwọn tí ò mọ egbògi yẹn, àwọn tí ò mọ̀ ṣe, àwọn tí ò mọ oògùn yẹn ṣe, àwọn ló fẹ́ bà iṣẹ́ ìṣẹ̀ṣe wa jẹ́. Nítorí ẹ̀ ráwọn gan ọmọ ìṣègùn ṣe rárá o, akọ̀lọ́ gbé signboard aláwọn ríran àwọn ṣe gbogbo ẹ̀, àwọn tó fẹ́ bà ìṣẹ̀ṣe wa jẹ́ nìyẹn. Ẹni tó bá ti wá rí pé àwọn olóògùn irọ́, àwọn babaláwo èké, ẹ bá ti rí èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ máa fi tóbi létí. Nǹkan tó bá dá wa lójú gẹ́gẹ́ bí oníṣègùn ní ká máa sọ fáwọn èèyàn wípé a lè ṣe. Àfẹ́ àwọn babaláwo èké mọ́, àfẹ́ àwọn oníṣègùn irọ́ onírọ́mọ́, torí wọ́n ń bàjẹ́ ọwọ́ àwọn oníṣègùn gidi jẹ́. Wọ́n bàjẹ́ wọn jẹ́, Ọlọ́run ò ní bàjẹ́ wa jẹ́ o. Nítorí èyí àwọn tẹ́ bá rí pé babaláwo èké ni wọ́n, ẹ jẹ́ ká mọ̀ àwa àádẹ́ ṣe nǹkan tó yẹ ká ṣe sí lórí.
mo tún wá fẹ́ bẹ ẹ̀yin babaláwo àtàwọn oníṣègùn ìbílẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ yín mọ̀ nípa ẹ̀ ẹ kọ́ àwọn ọmọ yín ní iṣẹ́ ìṣègùn yìí nítorí àwọn ló máa wà ń bẹ̀ lọ́jọ́ iwájú ẹ má jẹ́ kí àṣà wa ẹ má jẹ́ kó parẹ́ eléyìí ni mo fi bẹ̀ yín o ẹ má jẹ́ kí àṣà wa ẹ má jẹ́ kó parẹ́ nítorí èyí mo kí gbogbo ẹ̀yin oníṣègùn mo kí gbogbo ẹ̀yin babaláwo wípé ẹ kú ọjọ́ ìṣẹ̀ṣe o nítorí èmi ò mọ bí ṣe máa pè ní ìṣẹ̀ṣe dé nítorí òyìnbó ló ń jẹ́ dé ẹjọ́ torí ọjọ́ ọdún oníṣẹ̀ṣe máa kọ́ sórí kíní ìrìnà wà jẹ́jẹ́ ń kọ́ òyìnbó every time ẹ ṣọ́ra yìí o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí o gbogbo nǹkan tá a bá ṣe lénìí Elédùmarè á fi àṣẹ sí o. àmì àṣẹ kábíyèsí aláyélúwà ọ̀rọ̀ láti gbọ́ látẹnu kábíyèsí ọba aláyélúwà ọba pírọfẹ́sọ̀ abdulkabiru adéyẹmí ọba láńlẹ́gẹ́ ẹkùn kejì ọlọ́ta tìlú ọ̀tà yìí wọ́n fún àwọn oníṣẹ̀ṣe ní ìmọ̀ràn lóríṣiríṣi láti mọ bí wọ́n ṣe máa ṣe ká má gba àwọn tí wọ́n ń ṣe ayédèrú ìṣègùn ká má gbà wọ́n láàyè láàrin wa àdúrà gbogbo wa ló máa gbà o kò ní bàjẹ́. nígbà yìí pàrẹ́ẹ̀dì bẹ̀rẹ̀ kábẹ̀rẹ̀ sí ní pé àwọn oníṣẹ̀ṣe ní kọ̀ọ̀kan kí wọ́n máa pàrẹ́ẹ̀dì láti orí àwọn òṣùpá ilé ńlá àwọn kí wọ́n bá ṣe ìṣẹ̀ṣe. mo kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ nígbà tí màá lẹ́gbẹ̀ẹ́ international. lónìí ní ìlú Ọ̀tà ilé yóò rí jáde lọ fún gbogbo wa o àwọn aṣèyípa nípa adáfọ́bà àlú adáfọ́bòye adáfọ́mọ̀lú adáfọ́kùnrin adáfọ́bìnrin ìlú Ọ̀tà máa ti jọ wá máa ti jọ lọ lápára Olódùmarè gbogbo wọn bá gbé ti Àwórì lápapọ̀ onílẹ̀ ìdámẹ́lú abáwa ṣẹ́gun ọ̀sẹ̀ náà. gbogbo àwọn òṣùgbó ilé ìdí mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni wọ́n rí tí wọ́n parapọ̀ yìí àwọn ọ̀fẹ́ náà máa pè wọ́n ní kankan ká máa gba àsìkò àdúgbò lọ́wọ́ yẹn orí ètò àwọn olóko méjì ni wọ́n ti ń bọ̀ yìí. lẹ́yìn ìgbà tí àwọn òṣùgbó ilé ńlá tí wọ́n lọ tán àwọn ológbòdógì àwọn lẹ́rí tí wọ́n ń bọ̀ yìí. lẹ́yìn àwọn ológbòdógì àwọn APF ìjọ Ọ̀rúnmìlà àti àwọn onífá ẹ jẹ́ ká lọ pàdé wọn ó yá o. wọ́n ti bí ọ̀kẹ́ wọ́n bí òkúta àtòmí káàkiri àdébáwí ṣẹ̀ṣe olórí àbọ̀rọ̀ láyé àgbègbè ṣẹ̀ṣe olórí àbọ̀rọ̀ òru àrùn ìbẹ̀kú náà wá bọ̀ kápẹ́ bọ̀ ẹ̀kọ́ ìṣẹ̀ṣe náà bọ̀ nígbà ká àwọn ṣẹ̀ṣe àwọn ṣẹ̀ṣe olórí. bákan náà ni àwọn ọdẹ tí wọ́n mú eégún gbọ́dẹ ní ìwá àwọn ló kàn báyìí ẹ̀sìn ká lọ gbọ́ bó ṣe lọ. àti ọjọ́ ìgbà àti wọn lè bá àti ọjọ́ ìgbà yìí nípa ìgbà ìwé 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 nílò ìbò fún ṣẹṣẹ ọdẹ ọdẹ àtàjọ àtàjọ lọ́jọ́ gbọ́dọ̀ ọdẹ gbẹ má jẹ ẹ̀kọ́dọ̀ ọdẹ gbogbo ẹ̀.
má máa rọwọ́ àwọn wípé. Òmùsà ìṣègùn ọlọ́gbè Elédùmarè ìbẹ́ lónìí ìṣègùn ọgbọ́n mi ilẹ̀ ohun bàbá àbọ̀wọ́ mi lẹ́nìyẹn ìṣègùn ọgbọ́n mi ilẹ̀ ìṣègùn ọgbọ́n mi ilẹ̀ ohun bàbá àbọ̀wọ́ mi lẹ́nìyẹn. Àwọn ilé ìwé ni àwọn náà lẹ́sìn wọ́n ti ilé yìí. ẹni tí ó wá dára lára yá nínú ọmọ ọ̀tà lóbìnrin tóun náà kọ orin tó lu bàtà lóríṣiríṣi tó pòwe lóríṣiríṣi tó tún bọ ajé ẹ ti ká lọ́wọ́ bí gbogbo ẹ̀ bó ṣe lọ ó yá o. ìbá Olódùmarè ọba fẹ́ẹ́ kárí ayé o ọba fẹ́ẹ́ kárí ayé ọba mi nínú ara ni ọba tó ṣe gbogbo sẹ́yìn kọ́ ló lè ṣe ọba tó tẹ̀lé pé ẹni tẹ́ni ọba tó ta fún mọ̀dá níta sọ̀rọ̀ ìbora ìṣẹ̀ṣe lára àgbẹ̀ o ẹjẹ́ ká ṣe ìṣẹ̀ṣe torí orí ẹbí ìṣẹ̀ṣe níbi ṣe ẹgbẹ́ ẹbí ìṣẹ̀ṣe níbi ṣe ìṣẹ̀ṣe là ń bọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ̀rẹ̀ òrìṣà orí ẹbí ìṣẹ̀ṣe níbi ṣe ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làbọ̀ máa bọ̀ ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe tó ẹgbẹ́ tó pàtàkì bẹ́ẹ̀ ni ìjọ ayé tiwa ìṣẹ̀ṣe làgbà máa bọ̀.
fàdérera lẹ́rí tó ń dára lóríṣiríṣi níbi ìṣẹ̀ṣe ti ọdún yìí. Ikọ̀ pàtàkì nínú àwọn ọmọ wa ní iléeṣẹ́ wa ń bí Lutasma Record International òun lẹ́rí tó ń ṣètò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀rí ìran bóyá máa rí ṣìbò ajé gbogbo ẹ̀ bó ṣe máa dùn. Ajé lẹ́rí tó ti tẹ́ sílẹ̀ yìí tó ti ń bu omi sí ọtí lẹ́rí tó ti fi ń ṣẹ̀wúre lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń lọ ẹ̀jẹ̀ àgbàdùn wa bọ̀ kò ní bàjẹ́. Adé ìwé. Nínú ìṣẹ̀ṣe yìí a máa gbé ká láti lè ṣe Lutasma Record International tó máa yí là. Fàdérera lẹ́rí tó dára lóríṣiríṣi yìí. Lẹ́yìn èyí ẹ jẹ́ ká lọ wo bí àwọn gẹ̀lẹ̀dẹ́ bí wọ́n ṣe ṣeré. ẹ kú ọjọ́ kú èdú o àárọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ o kábíyèsí àṣẹ bí o àbídúgbò òjijì o ìyípadà àṣẹ sí ẹ àdúrà wa gbà o ọdún tó ń bà á tutù báyìí lọ. Tàbí Yorùbá wa àjọ̀dá. Ẹ bá wa àjọ̀dá. Tàbí Yorùbá wa àjọ̀dá. Ẹ bá wa àjọ̀dá. Àbí ìmúwẹ́ ẹ̀jọ̀dá. Ẹ bá wa àjọ̀dá. Ẹ̀jọ̀ ìkìláàdì lòyìn. Ẹ má jọ̀ ọ̀tẹ̀ bí ẹ̀ẹ́dẹ́gbìmọ̀ o. Ṣàmọ́dún ni a ti pẹ́ bẹ́ẹ̀ ìgbọ́dọ̀ kan ló máa lo àjẹrà sí ìjàpá àjẹrà sí èrè mi gbogbo abáká àti sí yóò àdé àwẹ̀. Ètò ní ìjà àwẹ̀wẹ̀ ṣèwé àgbàdo lórí ṣèwé àgbà àwa kì í ṣàkórí ẹranko wá jẹ lásán wá jẹ lásán òpó ni bí ẹkùn lọ́wọ́ ètò. Yes,
ọlọ́pàá àti ìlú ọ̀tà á dà fún gbogbo wa lọ́wọ́ lọ́rùn. Àbẹ́ kí gbogbo wa tètè lẹ̀. Wọ́n sí bàbá wa kò ní ní ilẹ̀. Bàbá wa kò ní ní ilẹ̀. Lókè lókè lórí ìka. Lókè lókè lórí ìka òwe. Olúwa mi ò bàbá wa kò ní ilẹ̀. Bàbá wa kò ní ilẹ̀. Bàbá wa kò ní ilẹ̀. Lókè lókè lórí ìka. Lókè lókè lórí ìka òwe. Olúwa mi ò bàbá wa. Ilé ẹ máa sọ nígbà sọ̀rọ̀. Ẹ bá rí ẹ máa sọ nígbà sọ̀rọ̀. Ẹ bá rí ẹ máa sọ nígbà sọ̀rọ̀. Ẹ ṣé o, ẹ ṣé o. Àwọn onímọ̀lẹ̀ ni ẹ wá ṣe. Ìwò àgò 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 ẹ̀nà. àwọn onígunugó àwọn ni ó kàn tí ẹ rí tí wọ́n ti ń ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká wo àrà lóríṣiríṣi tí àwọn ògúnugó tí wọ́n máa dá. Ẹ máa bá wa bọ̀. Àrà lẹ́rí tí ìgúnnugó tó ti dá yìí, ẹni pé ìgúnnugó bímọ níbi ìṣẹ̀ṣe tọdún yìí nílùú Ọ̀tà. Àrà tí ò ní tán lé alára, torí àwa nílé iṣẹ́ wa ń lu Tasma Record International kì í he rà rárá dé ká máa èyí tí ò lọ́mọ nú. Ẹ máa gbádùn wa bọ̀. Ẹ nífẹ̀ẹ́ lè ṣàṣemọ́ láṣẹ ọba mi Èdùmàrè. Ẹ rí i pé ìgúnnugó lẹ́sí tó ti ń gbókìtì yìí.
ìgúnnukó bá ti ba búrúburú mọ́lẹ̀ báyìí bóyá ó máa tún rárá kan dání ẹ jẹ́ ká máa wò ó bọ̀. ìṣẹ̀ṣe ń bẹ bíi tàtijọ́ àwa ni ká di ìṣẹ̀ṣe mú ká má jẹ́ kó bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. ìlú Ọ̀tà la wà níbi tá a gbé ń ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́wọ́ ẹ rí i pé ó kúrú ń sìn ó tún ti bẹ̀rẹ̀ sí ní ga káàbọ̀. àrà lóríṣiríṣi làwọn onígunukó máa ń dá ẹ rí i pé ó kọjá bẹ́ẹ̀ ibi ìṣẹ̀ṣe la wà kálukú máa wá fi ìṣẹ̀ṣe tiẹ̀ hàn bó ṣe ń gbé sí a máa rí ẹ rí bó ṣe gbé wọn tó bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe ń dá àrà lóríṣiríṣi ẹ rí i pé wọ́n ga gbogbo wọn tó ń gùn kékeré nísìn ó ti di gúngùn kò ní bàjẹ́ ẹ rí gẹ́gẹ́ bí àrà bó ṣe ń lọ lóríṣiríṣi tí àwọn ògúnnukó ń tàkìtì tí wọ́n ń gbókìtì bẹ́ẹ̀ ni orin ìgúnnukó ló ń lọ lóníranran àwọn olórin ìgúnnukó ẹgbẹ́ orin lóríṣiríṣi látẹnu wọn bí wọ́n ṣe ń kọ bẹ́ẹ̀ ni wọ́n lu ìkòkò sí ní ìkòkò ń ró ní bẹ̀m̀bẹ̀ ń ró ní gbogbo ẹ̀ ń ró lákọlákọ eré wa ń dùn níbi ìṣẹ̀ṣe tìlú Ọ̀tà ibẹ̀ la wà tá a gbé ń jayé tọdún tó ń bọ̀ á dùn jù báyìí lọ láṣẹ ọba mi Èdùmàrè àwọn akẹ́kọ̀ọ́ pàtàkì lọ́wọ́ gbogbo oníṣẹ̀ṣe adúpẹ́ lọ́wọ́ àwọn ògbìmọ̀ ti ìṣẹ̀ṣe ti ìlú Ọ̀tà lọ́dún yìí ó yá ọmọ awo ẹ tẹ̀lé mi ká lọ nílùú Ọ̀tà ìlú Ọ̀tà la wà ẹ tún ń gbọ́ lẹ́nu àwọn olórin ìgúnnukó bí wọ́n ṣe ń kọ. ìṣẹ̀ṣe ẹ jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ṣe gbogbo wa ẹ jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ṣe torí ìyá ẹni ìṣẹ̀ṣe bàbá ẹni ìṣẹ̀ṣe eégún ilé ẹni ìṣẹ̀ṣe òòṣà ilé ẹni ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làákọ́ ṣe ìgúnnukó ilé wa ìṣẹ̀ṣe gẹ̀lẹ̀dẹ́ ilé wa ìṣẹ̀ṣe ifá ẹni ìṣẹ̀ṣe ni orò ilé ẹni ìṣẹ̀ṣe ni ẹ jẹ́ á ṣẹ̀ṣẹ̀ṣe torí ìṣẹ̀ṣe làákọ́ bọ káyìtè ní bòrìṣà ẹ máa gbádùn wa bọ̀. àwọn eléégún ni ó kàn báyìí níbi tá a ti rí ọlọ́pàá dàmọ́ láwọn ẹranko yáyò orúkọ eégún tí àwọn eléégún tí wọ́n mú wá yìí ni ó ń jẹ́ olúmọkò ẹbọra ti ìlú Ọ̀tà eégún Ifámúyìwá ọmọ Egbèdèsù là ń wọ̀lẹ́ ọmọ ajólodò má fara kan mi ẹ jẹ́ ká lọ gbọ́ ìwúre látẹnu ìyálòde Ẹ̀gẹ́ ti ìlú Ọ̀tà ó tún ṣe kókó ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn kọmitì ìgbìmọ̀ tí oníṣẹ̀ṣe tìlú Ọ̀tà òun ni financial secretary ìyẹn ìyálòde ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà yìí. Kíṣe yan ọmọ dúpẹ́ Kábírù rámọ wá tèmi o ayá tètè má lọ́jọ́. ọ̀jẹ̀ òníra ẹ bá wa sọ fún màlẹ mo dáṣọ fẹ́gùn mo sì pa bàtà eégún olúmọkò tẹ́ ń wò yìí eégún ńlá tó tóbi tá yìí dó fún ni ọ̀kọ̀ọ̀kan wa bìjà lẹ́rọ à ń lébọ̀ lẹ́yìn ìjàgùnlàbí ńlára wájú tó bá ń ṣeré ọdún tàbó jáde nílùú Ọ̀tà ìdán lóríṣiríṣi ló máa pa ẹ jẹ́ ká wo àrà ti ìṣẹ̀ṣe tọdún yìí tó máa tún dá akí gbogbo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ pápátá akí gbogbo olóyè ọkùnrin
akí gbogbo ọmọ ẹríwo bẹ́ẹ̀ la kí gbogbo àwọn ọ̀jẹ̀ parapọ̀ ọkùnrin ọ̀jẹ̀ parapọ̀ obìnrin gbogbo ọ̀dọ́ ọ̀jẹ̀ àti ìtẹ̀síwájú ọ̀jẹ̀ akí gbogbo yín o ẹ jẹ́ ká wo àrà tí Olúmọkò tó máa dá ẹ̀rí pé ó ti ń há ìwé fún gbogbo àwọn ìgbìmọ̀ ìwé tẹ́ ẹ rí tí Olúmọkò tó há fún kálukú òun lẹ́rí tí wọ́n ń kì sínú omi yìí ìwé tí ò sí nǹkan kan ń bẹ̀ ó ti di pé ó ní nǹkan tán kọ sí nínú bẹ́ẹ̀ nìwé náà ò ya nínú omi eégún ń bẹ bíi tijọ́ òun ni òòṣà ń bẹ bíi tàtijọ́ àwa ń sin bàbá bíi tàtijọ́ àwọn tó ń sin bàbá bíi tàtijọ́ wọn mọ̀ra wọn àrà mi lẹ́rí tó tún ti ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí iná lẹ́rí tí wọ́n ń fi sínú pépà tí wọ́n ń fi sórí omi yìí tí iná sì ń jó lórí omi. omi lẹ́rí tí Olúmọkò tó gbé dání nínú ike funfun yìí tómi náà tó funfun àwọn èèyàn máa múnú ẹ̀ tó bá wá mi omi yìí pọ̀ ká wo ohun tó máa dà lẹ́yìn tí àwọn èèyàn ti mu nínú omi yìí nínú ike yìí òun lẹ́rí tó ti ń mì papọ̀ yìí ẹ̀rí pé ó ti ń pàwọ̀dà ẹ̀rí pé ó ti ń pàwọ̀dà ẹ̀rí pé ó ti pàwọ̀dà omi funfun la rí nínú kéńsì ó ti pàwọ̀dà ẹ̀rí pé ó ti pàwọ̀dà ó ti di dúdú eléyìí kì í ṣe film trick àbí kí ni wọ́n ń pè é gbogbo alájọ́ ń fojú rí ẹni nìyẹn bóyá tún ṣe míì kí gbogbo lè yé gbogbo wa ká lè rí dáadáa ẹ̀rí pé ó tún ti mọ́ mi funfun mi ẹ wò ó dáadáa o ẹ̀rí pọ́ mi funfun mi ló tún mú yìí ó tún nà sí ó nà sálága ó ní kí wọ́n múnú ẹ̀ ẹ̀rí pé wọ́n ti múnú ẹ̀ eléyìí ò kì í ṣe film trick o ojú gbogbo wa la fi ń rí bẹ́ẹ̀ ni Táfíìkì Olóbé ọmọ ajólódò má fara kan mi ló dúró ti Olúmọkò gbágbágbá bó ṣe ń ṣeré ẹ̀rí pé iná ń jó lára ẹ̀ iná òun ò kú ẹ̀rí omi funfun ẹ̀rí ohun tó dà ìṣẹ̀ṣe ń bẹ bíi tijọ́ òun ni ẹ wo ìkíní ẹ wo kejì ó ti yàtọ̀ sí funfun tó fi gbé dé kọ̀ọ̀kan lẹ́tún rí tó tún ti mú dání lọ́wọ́lọ́wọ́ yìí tó ń jó pẹ̀lú ẹ̀ ká tún wo àrà tó máa fi kọ̀ọ̀kan tó máa fi dá ọmọkànlẹ́ni tó kúnlẹ̀ yìí tí wọ́n bomi sí i lórí ó ti mú fún ẹnìkan yá fífọ́ lórí káwo ohun tó máa dà ẹ rí pé iná ń yọ lórí ẹ̀ erukuru ń yọ iná ń yọ bẹ́ẹ̀ bá wọlẹ̀ iná ń ṣánlẹ̀ erukuru ń yọ Olúmọkò àkú ọdún àkú ìyèdùn ewì a máa jẹ́ egbò a máa rò egbèdè sùlà ó wọ̀lẹ́ adìyẹ lẹ́rí tí Olúmọkò tó tún ti mú yìí ó ní kí wọ́n tó kù ẹsẹ̀ adìyẹ tí ẹrí tí wọ́n gbélé orí àdó òun lẹ́rí tí ó ti sọrùn nù yìí adìyẹ tó wà lóòyẹ̀ nísinsìnyí òun lẹ́rí tí Olúmọkò tó ti ń fi àáké tó ti fi ń lanú ẹ̀ yìí ó ṣe ní àpàlàyà ètùtù àwọn àgbà kí ìṣẹ̀ṣe tọdún yìí kó lè tùbà kó lè túṣẹ́ ìgbálẹ̀ méjì òun lẹ́rí tí wọ́n fi ẹnu ẹ̀ kóra wọn yìí ká wu àrà tí Olúmọkò tó máa tún fi dá òun ló dúró lé lórí yìí ẹ̀rí ìgbálẹ̀ tí wọ́n fi ẹnu ẹ̀ kóra wọn òun lẹ́rí tí wọ́n fi gbé Olúmọkò sókè yìí eégún ń bẹ bíi tijọ́ òun ni òòṣà ń bẹ bíi tijọ́ òun ni àwa ń sin bàbá bíi tàtijọ́ àwọn tó ń sin bàbá bíi tàtijọ́ ọmọra wọn Olúmọkò lẹ́rí tó ti ṣeré tí wọ́n ń gbé lọ yìí a kí Olúmọkò fún eré àti àrà lóríṣiríṣi tó dá yìí ìwòye ẹ̀mí àmà rí ẹ lọ́mọ lálàáfíà ara owó lẹ́wà eégún ayélogún ìdìrí ọgbọ̀n òun náà ṣàìṣeré òun lẹ́rí tó kó ọmọ méjì wá tí òun náà tó bẹ̀rẹ̀ sí ní jó yìí. eégún ó kéré má ṣe yàn jẹ ògbé olóògbòjò bá jíde àwọn ọba délé tẹjítẹjí òpèsè ọgọjọdọmọ àlejò ọmọ kémi òjọ tó ya kán pé ń fọya gonukọ ẹyin mi òjọ tó ṣà kán má gbé mi fún òṣàláwẹ ike mi fẹ́ di kí àmúṣẹyẹ ọmọ ní kí ẹyin gẹdẹ eégún di mẹ́fà lóde ògbín ilé kì í ṣe tóbìnrin ọmọ wo eégún gbìrà òun ló kàn yìí adóńkíta ọ̀yányán adóńkíta ẹ ti mọ àwọn eégún gbìrà ìyá mi ìgbìrà ló kọ́ mi ní ìgbìrà ayé yìí kàdé eégún gbìrà lóde yìí.
ẹ rí ẹgbàá tó wà lọ́wọ́ wọn tó ṣe rí ẹgbàá tó fi ń nọra wọn rèé èèyàn gbọ́dọ̀ nọrú eléyìí mọ́ mi àárín ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè nǹkan ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa láyé àtijọ́ àgbọ̀dọ̀ jẹ́ kó bàjẹ́ ẹ̀ ń gbọ́ bí ẹgbàá ṣe ń dún tí eégún yìí tó ń pa ẹgbàá bíi mẹ́ta pọ̀ tó ń fi nu ẹnìkan ṣó tí wọn ò dẹ̀ ṣubú tí ò dẹ̀ dùn wọ́n àdúpẹ́ lọ́wọ́ àwọn baba ńlá wa tó tiẹ̀ wá sáyé kò ní bàjẹ́ ẹ jẹ́ lọ gbọ́ orin látẹnu arápá ká gbọ́ orin látẹnu ẹ̀ mò ń bọ̀ kí mi náà fi dátọ́ mi. ajá ni wọ́n ti rí náà lọ́wọ́ ìṣẹ̀ṣe ọ̀rọ̀ tí wọ́n rí náà ìṣẹ̀ṣe ní àtẹ̀mọ́ tí wọ́n rí náà ìṣẹ̀ṣe ní akó ìgbọ̀n tí wọ́n rí náà ìṣẹ̀ṣe ní. Àwọn àgbààgbà mẹ́ta tó jọmọ̀ ní ìrẹ́ta lóríta mẹ́ta dìbò kéde. Ìbọn fún màmá funfun tó funfun bí ẹ̀fún. Ìbọn fún màmá pupa tó pupa bí ẹ̀fún. Ìbọn màmá tó dúdú bí ọ̀rẹ́ rẹ̀. Ìbọn lọ́kọ̀ọ́ ìgbàlódé. ìyá gébù jẹ. ìfọdọ́sọ pé ṣẹ̀ṣẹ̀ mbẹ̀lẹ́ ó ní kíbi máa ṣẹ̀ nílé ọmọ wo ṣẹ̀ṣẹ̀ mbẹ̀lẹ́ ìfọdọ́ ní kíbi máa ṣẹ̀ nílé ọmọ wo. ṣẹ̀ṣẹ̀ mbẹ̀lẹ́ ìfọdọ́ ní kíbi máa máa wọlé ọmọ wo ṣẹ̀ṣẹ̀ mbẹ̀lẹ́ ìfọdọ́ ní kíbi máa máa wọlé ọmọ wo. bí ìṣẹ̀ṣe tọdún yìí bó ṣe rí òun ni a ti mú wá láti ìlú Ọ̀tà yìí títí dínú fọ́nrán mi láti máa pàdé láti orí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa ní bílú tásímà record international títí lórí gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ níléeṣẹ́ wa yìí kò ní bàjẹ́. èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fàtáyì Abíọ́dún Akínbọ̀tẹ̀ Arẹ́gbẹ́ ọmọjọmọlọ tó gbolẹ̀ Àwórì ológun dúdú bara olóńkì yín pé ilé ò ní lé wa ọ̀nà nínà wa a ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ ó dọ̀dún tó ń bọ̀ o.